ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية. صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية. ربي إني قد علمت أهلا وسهلا بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي غررتني يا إلهي فاعف عني. يا إلهي فاعف عني. يا إلهي فاعف عني. ربي قد علمت بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي غررتني يا إلهي فاعف عني. عفوك اللهم عني خير شيء أتمنى وإذا لم ترض عني فبظني في رجائي فبنفسي لا تكلي أنت من قد خلت حقا في جميع المذنبين ودوني لا تدودني في خلاء وجلاء في سواد الليل وأنا رب المجيب ودوني أبري تجري ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن إنسان مكلف ليت أمي لم تلدني يا إلهي إني عصيت أو قصرت في العبادة ولا قد كنت أطعت في بالأمر عندك في بالأمر عندك هو تصديق بالله ربا غيرك في شهادة فرض عيني يا إلهي fàfọ àní. ẹ dákun ọlọ́run ló tóbi. Allahu akbar. gbogbo ẹ̀yin ya wa ẹ̀yin abiyamọ dáadáa. tẹ́ ẹ bá mọ̀ pé bá a ti jòkólẹ̀ yìí láyé bàbá wa wàlíyé ọlọ́run àgbà. rahimahullahu ta'ala an. nítẹ̀ ẹ̀gbọ́n yín àyín bàbá mọ̀ pé ọlọ́run ní ń bẹ lábẹ́ rẹ̀ ẹ dákun ẹ tún bá ń gbé títóbi fún ọlọ́run. Allahu akbar. mo bá pé ọlọ́run ló dájà yìí fún bàbá wa èkánú ẹ̀ka kábàtúlẹ̀ azakari. ayakumullah. bàbá wa nítẹ̀ ẹ̀gbọ́n yín àyín. rahimahullahu ta'ala. tí ọ̀fẹ́ síbi tó máa kéwu wọn ọ̀fẹ́ dé gbogbo ìgbésí ayé. ayakumullah. bó bá pé ọlọ́run ní ń bẹ lábẹ́ kínní yẹn dákun ẹ tó bá ń gbé títóbi fún ọlọ́run. Allahu akbar kabira. ìkẹ́ ọlọ́run wọlé ọlọ́run orí ajẹ́njẹ́ tó ọlọ́run mọ́sábà mo bá anabi wa muhammadu. sallallahu alayhi wa sallama. mo kí bàbá wa mọ́fowóradé. adamallahu hayat. ẹ dákun ẹ jókòó wá wá. adamallahu hayatahu. mo kí wọn púpọ̀ àti bàbá wa lé olókùn. adamallahu hayatahu. ẹ rí i pé ọba tí kì í ṣe
ṣèṣì lérí gbogbo iṣẹ́ rẹ̀ ni. nígbà ọlọ́run ó fi bí mo ti rí mọ́ tí ò ní jẹ́ kí ẹ̀ṣẹ̀ náà pọ̀ lérí mi. nígbà tí àlífà ní ń bọ̀ wáyà yìí gbogbo ẹ̀yin tẹ́ wí báwọn ẹ̀yin tẹ́ wí báwọn ìpìlẹ̀ ọmọ àpìlẹ̀. ayakumullah. kókùtà wa rọ́lùyàn kò sí gbádùn mẹ́ bẹ́ẹ̀ sì lè rọ́lù òkúta kò sí gbádùn mẹ́. ayakumullah. bẹ́ẹ̀ ni ayadakumullah. bẹ́ẹ̀ bá rìn kìrìkìrì ìtí ń jẹ́ tẹ̀ ẹ̀gbá tí gbá yẹn dànù ńgbàkúgbà ni. ayakumullah. ayadakumullah binasirihi. nígbà wọn ni máa bọ̀ wá èmi rò pé kí n kàṣàdúrà kékeré ni wọ́n wá sọ fún mi pé wọ́n ti dá wọ́n sì ti kẹ̀tẹ̀ fi aṣọ ńláńlá kalẹ̀. ayakumullah. yà wọ́n sọ pé ń pélé kọjú ìwé bó ti mọ̀. laba wọ jalabiya. kò sí táwọn àfọ òwì mo ní mo ní kí n wọ aṣọ ńlá torí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lè sí ara wa wàlíyé ọlọ́run àti kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀. ayakumullah. Shehu Sandati. Sandati. Shehu Sandati. ayakumullah. ń gbúrò Sheikh Abdul Qodiri. qaddasallahu sirrahu. Shehu li kulli. ayakumullah. Sultanul awliya'i. amuri wa amuri bi amuri lahi kulitu kun yakun fakullu bi amuri lahi fakun bi kudirati fakullu bi amuri lahi fakun bi kudirati ilahi ọ̀gá máa gún mi tó bá fẹ́ kú dé. تفضل علينا بالرضا والكرامة بعبد القادر الجيلاني الذي رتبة تعلو على كل رتبة إمام aṣáájú ni sẹ́wọ̀n lẹ́yìn ọ̀gbọ̀dọ̀ rẹ̀ kọ̀kọ́já. ìmáàmù. Sàmánì òun ló tọ́ Sheikh Ahmad Tijani ọmọ àrọ́mọdọ́mọ Sheikh Abdul Qodiri ni. Sàmánì ló fún Sheikh Ahmad Tijani tarikatul halwatiya. àfa Sheikh Sàmánì òun ni Mustapha Bakiri àfa Sheikh Bakiri òun ni Abdulganiyi Napulusi Abdulganiyi Napulusi òun náà àkàṣà ayyadal Qadiriya ní Sheikh Abdul Qadir Jilani. hakimun mutasarrifun imamun hakimun mutasarrifun wa tasrifuhu fil qawli hayyin wa mayyitin tafaddal alayna birida wal karamati tafaddal alayna birida wal karamati. Shehu Sandati radiyallahu ta'ala an. òun máa kú kìnìún lè kí ìyàmálẹ́ ni. ayakumullah. tọ́ba sì délé ẹni tó lè kí tọ́ba di pọ́ńtò òun kí tán ti ń lọ yóò gba odindi màálù kan. ayakumullah. bẹ́ẹ̀ ọ̀bá rí màálù fún kìnìún rẹ̀ yóò pa èèyàn kan. imamun hakimun mutasarrifun wa tasrifuhu fil qawli hayyin wa mayyitin wa tasrifuhu fil qawli hayyin wa mayyitin. àkọ́bà tóbi dọ́là náà tóbi ẹ̀ wo sẹ́jì tí ń bẹ láàrin ara wọn ni. amuri bi amurillahi kulitu kun yakun fakullu bi amrillah ifakun bi kudirati fakullu bi amrillah ifakun bi kudirati. Shehu Sandati kọ̀wárẹ́ ní sí nígbẹ́rẹ́ pàkọ́ àwọn lòun gbúrò ẹnìkan tí wọ́n ń pè ní Sheikh Abdul Qodiri. qaddasallahu sirrahu. ọba wa gun kìnìún ẹ̀bí tí gùn. ayakumullah. lọ́ba dọ́dọ̀ Shehu. imamun. gbogbo kẹsẹ̀ tó bá gún mi máa gùn. imamun hakimun. epo èèyàn ọgbà tẹ́lẹ̀ tó bá dé pẹ̀ gbá epo rẹ̀ ọgbà. imamun hakimun
متصرف وتصريف في القول حي وميت وتصريف في القول حي وميت. Ṣéhù Sunday tí قدس الله. kọ̀rẹ́ni fún kọ̀rẹ́ni síngbẹ́rẹ́ pàkọ́ ọwọ́déwájú Ṣéhù. حياكم الله. Àwọn agbé kìnìún dé síwájú Ṣéhù. Ayadakum. Kẹ̀tẹ̀ ń fi ara rẹ̀. حياكم الله. Lọ́dún ẹ̀ ni ó jù lọ. حياكم الله. غيث غياث Ó sì bọ́ọ̀lẹ̀ ọwọ́ kí Ṣéhù. وغيث غياث في الوجود وكل من. Nítorí yìí kéyìn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n bá ṣe ń pè é kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara rẹ̀. حياكم الله. Àwọn kì í bá ti ń bẹ nínú ilé. حياكم الله. Tó yẹ pé ẹ̀kọ́ ẹyọ kan wọn ò lè jẹ́ tán. الله Ibi tínú wọn ti rán Dẹ́físìkì rí. الله. Kọ́ máa wá kilẹ̀ kọ́ máa já wa láyà pé ta ní tún kilẹ̀ tí ń dà wá láàmú yẹn. غيث غياث Wọn ò ní fa tẹ̀sùbá àmọ́ wọn kàn wọ báyìí ni. عباد الرحمن الذين يمشون على الأرض هونا Bàbá وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. wọ́n gbọ́ bẹ́ẹ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí Abdulkadir قدس الله سره. Sunday tí wàá bọ́ọ̀lẹ̀ غيث غياث ó lè kí Sultanul Awliya'i. غيث غياث في الوجود وكل من ينادي به يحضر إليه بسرعة فيام غدا في شدة وكآبة فنادي على الجيلان شيء طريقتي فقل يا منادي لي ما أريد فأنت فقل لي اكدلي ما أريده فأنت ملاسي في الورى ووسيلتي فأنت ملاسي في الورى ووسيلتي قلت كن يكون فكل بأمري لا يفعق بقدرته فكل بأمري لا يفعق بقدرته. Ṣéhù Sunday tí ó dé ọbọ sọ́dọ̀ Ṣéhù. Gẹ̀ẹ́fún gẹ̀ẹ́fún. ń bọ̀ Ṣéhù délẹ̀ pé ahlan wa sahlan wọ́n fọ́. Fún gẹ̀ẹ́fún gẹ̀ẹ́fún. Inú ti ń bí ajá tó sọ Ṣéhù ó ní àgbo kìnìún ajá tó wá fi ilẹ̀ inú wa ń bí ajá pé Ṣéhù dìde fẹ́ nìkan. Gẹ̀ẹ́fún gẹ̀ẹ́fún. Ajá tí Ṣéhù ti máa ń tí ajá ń bínú sí. Ayakumullah. Ṣéhù wa ń tẹ̀mí sọ fọ́jà pé kó farabalẹ̀. Gẹ̀ẹ́fún gẹ̀ẹ́fún. Ìwọ gan ni ìránṣẹ́ ti padà rán ọ. Gẹ̀ẹ́fún gẹ̀ẹ́fún. Àmọ́ ṣé ò tí kàn án. Filiwujo diwaku loma. Ẹranko tó gbòòrò tó tó ajá òsì. Ayakumullah. Ẹranko tó ní fìràṣà tó tó ajá òsì. Gẹ̀ẹ́fún ni hakimu mutasarrifun. Bàbá mọ́tò rẹ̀ yóò tún sẹ́yìn yóò kú òní pẹ́ńsù. Ìmáàmù ni humamu hakimu mutasarrifun watasirifun fil qawli hayyin wa mayyitin. Ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń jíbò sí Ọlọ́run. Allah. Láti ìdè fárọ̀. Gẹ̀ẹ́fún. Kánà àró fárọ̀. Gẹ̀ẹ́fún. Ká pàtàkì yẹ fún àárọ̀ kò ní ká má gajarọ lọ. Ayakumullah. Ṣéhù wa ń de gbé alẹ́ ní pé akirimu deifa. Wàlúù kánà kẹlibẹ́nu. Ayakumullah. Anabi wa Muhammad wí bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. A máa pálejò lẹ́ni. Ṣéhù bá ní ahlan wa sahlan. Yá Sheikh Sandati. Ya Sheikh Sandati. Inú Sheikh Sandati wọ́n ń dùn. Ayakumullah. Ṣéhù ọkọ̀ pàdé òun bí kulli tarhibin. Kuli ya munadi ikidili ma uridu fanta malazi fil wara wa wasilati fakuli ya munadi ikidili ma uridu fanta malazi fil wara wa wasilati fanta malazi fil wara wa wasilati. Àlífà bí n bá ń ṣe wá sí lọ́wọ́ èmi kì í fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ mí. Ayakumullah. Ká má dààmú àlífà bá kọjọ gólẹ̀ mbẹ́. Ayakumullah. Ọba yẹ kí gbogbo epo òun máa gbá. Bẹ́ẹ̀ kò gbọ́lọ́dé tẹ̀ gbáyà yín ọgbà. Ìmáàmù
ìmáàmù. sẹ́wù wá ọ̀sánẹ̀mọ́. Ìmáàmù. ọ̀sẹ̀ fàájì pẹ̀lú sẹ́ńdẹ̀tì. Ìmáàmù ni ìmáàmù. bàbá Òtúndé. Ìmáàmù. ó ti nínú sẹ́wù ló ti bẹ́ẹ̀. Ìmáàmù hakimu mudazarifu. Fatasirifu fil qawli hayyin wa mayyiti. Wa ghaifu diyafu fil wujudi wa kullu ma sẹ́wù ni kúlì ni. yunadi bihi yahaduri ilayhi bisuriyati faya mangada fi shiddati wa kaabati yunadi bihi jilani shay tarikati fakul ya munadi ma uriduhu fa anta malazi fil wara wa wasilati faya mangada fi shiddati wa kaabati. ẹ̀dá pẹ̀lú ọlọ́run bá ń bẹ lára ẹ̀ kọ́ bá ń gbé títóbi fún ọlọ́run. Allah. sẹ́wù wọ́n ní lágbájá jù ẹ lọ ní kínkínní ni tí kínkínní òun náà kù. Ayakumullah. sẹ́wù bá a ṣe fàájì. Karamakumullah. ọ̀pọ̀ ju fàájì tẹ́lómi ń ṣe lọ tí ó hàn lára sẹ́wù pẹ́ni tí ò tóbi lọ́wọ́ gùn mí. Kullitu kufudun nasma'una saqawli. nígbà táwọn àkàtì wọn ò mọ sẹ́wù kọ́ látìlá òlì ìyá ìjẹ́mu àmìṣẹ́ríkìn. ibùwọ̀ oòrùn gbogbo wọ̀lí ti mẹ́mẹ́ ibùwọ̀ oòrùn gbogbo wọ̀lí ti mẹ́mẹ́ apá ọ̀tún gbogbo wọ̀lí ti mẹ́mẹ́ apá òsì gbogbo wọ̀lí ti mẹ́mẹ́. Allah. gbogbo wọn wá dárí jọ. Anta kutubun ala jamili anami. wọ́n ní kútùbù ni ọ́. Anta kutubun. àwọn nẹ ọrùn àwọn kalẹ̀. Anta kutubun lẹ́sẹ̀ lé ìwọ lè kàn. ala jamili anami. inú ilé òwò. Anta kutubun. ṣé wulẹ̀ mi lẹ́ ń pèlè kan. Kullitu kufudun nasma'una saqawli. wọ́n ní ẹ̀sìn bẹ́ẹ̀ nu yín. Kullitu kufudun kútùbù. nasma'una saqawli. ẹgbọ́n tí ìwé dáadáa kó yẹ yín dángájíá. Innamal kutubu khadimi wa gulami. ayé sì kí mo ṣiṣẹ́ kù. Innamal kutubu khadimi wa gulami. kútùbù tó ń pè yìí ajá mi ni. Innamal kutubu khadimi wa gulami. ta ni kútùbù. Innamal kutubu káàdì mi ni. khadimi wa gulami. ọmọ tí ń sẹ́sẹ̀ ń tọ́ ni kútùbù. Khadimi lọ́jọ́ pé kò sí ìjọ ọdún wa ṣéwù gulami. tó bá ti gbọ́wọ́ mùrídìí sábẹ̀lẹ̀ káàdì ó ti di kútùbù. Khadimi wa gulami. ṣéwù ló wí bẹ́ẹ̀. Khadimi. ọlọ́mọ tèmi tí ń sẹ́sẹ̀ ń ṣe tẹ́rìbíyà fún. Khadimi kútùbù ni. wa yẹ́sì gulami. pé yóò gbé láti bí nǹkan tí ọba ti péré. Innamal kutubu khadimi wa gulami. Innamal kutubu khadimi wa gulami. ẹni ọlọ́pàá ń bẹ lára rẹ̀ kọ́ bá ń gbé títóbi fún ọlọ́run. Wa kayfa qiyasu. ṣéwù sẹ́ńdẹ̀tì. Sandati. wọ́n parí gbogbo fàájì. Ayakumullah. ṣéwù tó wá ló dìgbà. ṣéwù wá ní ó yẹ kí n sìn ọ́ débi ẹkùn rẹ̀. Ayakumullah. ẹkùn rẹ̀ tí kì í jẹ́ ẹran kàsí. Kayfa qiyasu fil wujudi wa kullu ma ọmọ pẹ́kùn rẹ̀ ti dájá. yunadi bihi. ajá tó bá sì bínú wọlé ẹkùn yọ fẹ́ jẹ̀wẹ̀. Yunadi bihi yahadur ilayhi bi sur'ati. bàbá sìn pété ń sìn ọ́ débi ẹkùn náà. gbogbo Ayakumullah. èèyàn wá pépé yé. Ayakumullah. ọ̀rọ̀ bá ń sìn ní débi ẹkùn nìkan nípa. yóò gba odindi bákàrà. Akiyamakumullah. àwa sìn débi ẹkùn. ṣéwù sẹ́ńdẹ̀ tí wàá gun ẹkùn báyìí. ìwọ̀n rẹ̀ ti bákàrà. Ayakumullah. nínú bá bí ajá ṣéwù. Kullitu kufudun nasma'una saqawli. Innamal kutubu khadimi wa gulami. bákan náà ní ṣéwù ti sọ ẹkùn dájá. Ayakumullah. fọ́tò ẹkùn sì ń bẹ lára rẹ̀. Ayakumullah. àti sọ agbára ẹkùn rẹ̀ àti sọ dájá. àwa gbé agbára ẹkùn àwa lè gbé dájá. ṣéwù sì kúrò lójú ọkàn náà ní fi sọ. Imamun hakimun mutasarrifun. kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara rẹ̀ nínú Ìlọrin yá yìí. Wa tasrifun fil bọ́lá bá qawl. bùn lówó tí fi ń jẹ
jẹun lókè òkun lọ́hùn kì í ṣe pé kó tún máa kọ́ ìyàjá àwọn tí ń bẹ lé yàyín má. Ayakumullah. kó ní sọ̀rọ̀ wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tún di nǹkan fún. Yamushuna ala al-aridi hauna. Wa idha khatabahumul jahiluna qalu salama. nígbà bí nǹkan gbọ́ ń bẹ lọ́wọ́ mímí kankan mú mi wọ̀ yìí. Ayakumullah. ẹrù tẹ́rì ò lè wọ̀ ọrùn ọwọ́ mẹ́. Ayakumullah. Ayadakumullah bi nasrihi. lájà bá ń bínú bọ̀ pẹ̀lú àgbákò bínú. ọwọ́ adéwájú yéèwù ajá kọ́kọ́ wá kórì báyìí. Sunday tìǹú ti wá bí Sunday tì. ntọ́rọ ti gbọ́ kàlámù nàfùsà ní tí sẹ́wù sọ. Ayakumullah. sẹ́wù náà wọ́n tún sọ kàlá ọ̀rọ̀ pé kí n ṣẹ̀ṣẹ̀ mọ́ pé ajá ṣe báyìí kàlámù nàfùsà ni. Amri bi amrillahi. ajá òkè sẹ́wù wọn sọ fọ́jà pé kọ́kọ́ kùn lẹ́gbẹ̀ẹ́ kìnìún náà. Amri bi amrillahi. kọ́ wá sí ìrù rẹ kó fi nà á lẹ́nu. Amri bi amrillahi. kò sí sẹ́wù. Amri bi amrillahi. Nkuli tukun yakun. Gosul asabi. kò sí gbogbo wàlí ìkàtúwà ní kìbẹ́ àti Sheikh Abdul Qadir. Amri. Gosul asami. Amri bi amrillahi. Nkuli tukun yakun. kájà kó gbá kìnìún létí. Fakulu bi amrillahi. tí wọ́n bá pa lóhùn ẹgbẹ́ kàkà kí ẹkùn ọ̀sàpákò ajá. Ayakumullah. kí ẹ ṣe wájú sẹ́wù. Ayakumullah. àwọn sàkápò rẹ̀. Ayakumullah. lajá sẹ́wù ọba wa fi rù ó fi gbẹ́ kìnìún Sunday tí. Ayakumullah. ó tún wá kù. inú wa bí sẹ́wù Sunday tí. Amri bi amrillahi. sẹ́wù rárá dúró báwọn bàbá wa ti rárá jòkó lẹ̀ wọ́n. Tabassama. tí wọ́n wá rò pé wọn ò lówó. owó ṣe nǹkan gidi ni. Ayakumullah. bọ́wá jẹ́ nǹkan gidi ànábì òní ní. Sallallahu alayhi wa sallama. mo gbọ́ tá ànábì ọ̀bá ní kì í ṣe nǹkan gidi. ìyàwó àwòrán ni. Sallallahu alayhi wa sallam. káàfáà sì mà pé ìyàwó àwòrán ni kọ́ má bàa gba nǹkan gidi lọ́wọ́ ẹ̀. Ayakumullah. Alimalu wal banuna zinatul hayati dunya wal baqiyatu salihatu khairun inda rabbika thawaban wa khairun amala. ọlọ́run fi gbogbo méjèèjì. Alimalu àtọwọ́ àtọmọ. zinatul hayati dunya. ọlọ́run ló sọ ayé ní nǹkan ni. Zinatul hayati dunya. èmi ọ̀ka kún kankan. Zinatul hayati dunya. àwọn ń bọ̀ ilẹ̀ rán ọtí ìrántí bọ̀ tara rẹ náà. Zinatul hayati dunya. kí ni ìyàtọ̀ láàrin kèfèrí tí kèfèrí bá mọ̀ tílẹ̀ máa rọ́ pẹ̀lú wàfà náà tọ́ ka ilẹ̀ rírọ́ kún nǹkan. Zinatul hayati dunya. àwọn tí wọ́n ní tí wọ́n fi rọ́ gbogbo ayé yìí mo débi tí wọ́n ń wọ kálíwà bàbá wa ní tẹ̀gbáyà yìí. Ayakumullah. àlífà eríire yìí ò ní di erí ibú. Àmín. Àmín. àlífà mú mi wọ ibi tí wọ́n ti ń wọ kálíwà kéèyàn tó lè yí wọ́n bá jòkó ní mùrábà yìí kò lè yí padà. Ayakumullah. àwọn àgbákò òkúta tí wọ́n mẹ́yà àtàwọn nǹkan míì tí ì lè máa sọ. Ayakumullah. àwọn lè jòkó lẹ̀ jẹ́ Tọ́. kí okó èyí wọn máa gbọ́. Ayakumullah. ẹ sì gbé tuntun bí fọlọ́hún. Wal baqiyatu salihatu èyí khairun. màlúù kan kì í dàrú kọ́kọ́ jẹ́ okùn. Ayadakumullahu binasrihi. àwọn sọ gbogbo ayé lókun lọ́sẹ̀ ń bẹ̀ ni. Ayakumullah. mo bá wo gbogbo ẹni tó dá tagiri gbọ́ bá tó okùn tó tókun bẹ́ẹ̀ lẹ̀. Ayakumullah. èyí sẹ́yìn ọ̀kan tó bí mélòó kan ti ń bẹ̀ mẹ́. Akramakumullahu al-karim. kíbò sí fọlọ́hún mọ́. Allahu akbar. Amri bi amrillahi. Baba, Ikuli tikun yakun. Fakul bi amrillahi. Fakun kutubul anfasi jilani. Kutubul anfasi jilani. Kutubul anfasi jilani. Kutubul anfasi jilani. Allah ya halal wida sallu. على المختار لا ممل وهلوا سمونا هلوا لأجل صلاتكم يجلو كتب الأنفاس جيلاني كتب الأنفاس الله آيات الله جيلاني آيات الله جيلاني
عبد القادر جيلان شيخ الأشياء جيلان كتب النزوت جيلان كتب الأنفاس جيلان كتب الأنفاس جيلان كتب الأنفاس جيلان أمري بأمر الله إن كل تقوياكم sẹ́wù Sunday tí ń bẹ̀ lérí ẹkùn ìwọ̀n wò pé kí ni ń ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀. Ayakumullah. lẹ́ẹ̀kan náà àwọn èèyàn ti pé ju bá a ti pé yìí lọ. ẹ bá káwọn èèyàn fẹ́ mọ wọ́n láìkì mùsíbà púpọ̀. Ayakumullah. lọ́lọ́run fi ní tẹ́kù fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. Ayakumullah. àti kò ké bẹ́ẹ̀ bàbá bá ń ké bẹ́ẹ̀. Ittaqu fitnatan. madula sibule musa kalu le kẹlimi ni. Ittaqu fitnatan. wọ́n tún wá parí sí ha ta tó pè ní ha. Ayakumullah khassa. ó pè táwọn bíi pé ha ò ní bẹ́ẹ̀ Ha. fili ibudali adata mutiyan Naam. fa abudilila amusata min wawi waya Ayakum. akhira itira alifin sida wa fi Ayakum. fa'ili ma wa illa aina sakitu fi Ayakum. wal madu sida salisan fil wahidi Ayakum. amusa yura Ayakum. ifsili kal kalaidi kaza kaza ni layine ni kitanafa Ayakum. wata mafaila kajamu inna yifa. Ittaqu fitnatan. Fitnatan. ó pè fitinatan la idiga mutaniwinu inda lami bi gairi gunnati wa yusamma idiga man kamila. Ayakumullah. Akramakumullah. اتقوا fitnatan la tusibanna alladhina zalamu khassa. ẹ sì bá ń gbé títóbi fọlọ́ mọ́. Ayakumullah. ọgbà epo tó ti dìde ẹ̀ epo dédé ẹ̀gbá ọgbà ni. Ayakumullah. Amri bi amrillahi in kuntu kun fakulu bi amri la ifakum bi qudrati fakulu bi amri la wọ́n ti pé wọ́n fẹ́ wo kí ló fẹ́ ṣẹlẹ̀. Ayakumullah. Sunday tí ìwọ̀n ń gáàsì báyìí. Zandati. wọ́n dà sí ẹwọ́ ọmọ kó wùrí nkankan. Ayakumullah. lónìí. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun iná amanu. wa kanu yattaquna lahumul bushra fil hayati dunya wa fil akhirah la tabdila li kalimati Allahi dhalika huwal fawzul azim. Sunday tí Ayakumullah. nígbà tí wọ́n ń gáàsì púpọ̀. ẹ rí i pé bàgbàlagbà máa ń bú ọmọ kéwú àbí ń bú ọmọ rẹ̀ tí wọ́n ń gba tí ń gbàtà ńpàkò. Ayakumullah. tátà ńpàkò rẹ̀ farabalẹ̀. bàgbàlagbà wọn bá ní táàdì kan ní kò yọ gbà ní kò lámújẹlẹ kan náà. Ayakumullah. ṣé ìwà nítọ̀ ọwọ́ mi lérí ẹ̀sìn lérí kìnìún wájú èmi. ọ̀dà ẹnu káàdì sọ fún ọ. Ayakumullah. ajá tó ṣe pé ó ti máa aládàá ṣéwù ọyá fàjùlọ hàn. Ayakumullah. ajá bá kọ́kọ́ wá kọjú sí ẹkùn lọ́ba bá wọn jàdàkadì. Ayakumullah. wọ́n jà lọ́wọ́ ní Sunday tí ṣubú lérí ẹkùn. Ilahi bi muhidini maulalina yati. kẹ́kùn lè bá a bínú dáadáa ajá tó wá lọ wájú ṣéwù Sunday tí ó tún wá mú ọwọ́ rẹ̀ ó fi gbá Sunday tí lẹ́nu. Tafaddal alayna birida wal karamati. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síwájú kìnìún wọ́n wá ya kìnìún yapayapa ó yá tí ò ṣe é kun mọ́. Bihurimati abdil qadiri lijiyali ladhi. Bihurimati abdil qadiri lijiyali ladhi. Lahu rutibatun ta'alu ala kulli rutibati. ìgbà fi mà bẹ́ẹ̀ ṣé ọmọdé Tijani nígbà ó pàdé Samani kò sí ní tó bí ju al-asma wal musammayatu pé kí ni jẹ́ alifu tafuridi kí ni jẹ́ sifa wa fita kí ni jẹ́ sifa wa fita kí ni jẹ́ akabanzila. Ayakumullah. Ayakumullah. gbogbo asimahu wal musammaya kí ni jẹ́ hu kí ni jẹ́ ha kí ni jẹ́ hi. Ayakumullah. bọ́bá jẹ́ hu kí ló fi débẹ̀ tó fi jẹ́ hu. Ayakumullah. bọ́bá jẹ́ ha kí ló dé tó lọ́wọ́ kan tó fi ń jẹ́ ha. Yakulu aw yakulu ha ha.
يقول لا لا أو يقول لا لا الله لا إله إلا الله الصادق الحبيب رسول يقول هي أو يقول ها ها يقول ها ها أو يقول هي يقول لا لا أو يقول لا يقول لا لا أو يقول هي الله لا إله إلا الله صادق الحبيب رسول kulu yìí àwọn yẹ kulu aha. ṣùgbọ́n àkábírù sáádà wa kàdìríyà nítorí pé gbogbo kò téèyàn bá wá láyé lọ́dọ̀ ọlọ́run lè wọ́n fi sí wọ́n wá pa gbogbo tó lè máa mú yàn gbẹ́nu sókè wọ́n pa á mọ́. ayakumullah. wọ́n pa á mọ́ wọn ò fàṣírí náà hàn síta. ayakumullah. torí wọn bá fi hàn síta nǹkan bàjẹ́. àmọ́ gbogbo ẹ̀ ní Sheikh Ahmad Tijani béèrè lọ́wọ́ Sàmánì bẹ́ẹ̀ bá lè wo tíra tí Ali Arasimu ṣe nínú akọ̀wé àgbà fún Sheikh Ahmad Tijani ẹ̀ bá ti wí mẹ́. bẹ́ẹ̀ bá lè wo tíra tí wọ́n mọ̀rù fún tẹ́ tó ṣe ẹ̀ bá ti wí mẹ́ àkábírù sáádà nínú àwọn Tijaniya ni ní sẹ́wù fi jẹ́ sẹ́wù lè kú. ayakumullah. bẹ́ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ kọ̀rọ̀nà lọ kí ló fẹ́ fi kú. ayakumullah. èmi dé lajá bá pa kìnìún sẹ́dẹ̀ ó kú pọ́nàpọ́nà. Allahu ta'ala. sẹ́dẹ̀ tí náà wà lè kò lè dìde mi wà mọ́. ayakumullah. wọ́n pe ya gẹ̀wù sẹ́lá gẹ̀wà sí. كيف قياس في الوجود وكل من ينادي به يهدر إليه بسنة فيا من غدا في شدة وكآبة فنادي على الجيلان شيخ الطريقة فقل يا منادي اكد لي ما أريد فأنت ملازي في الورى ووسيلتي فياتيك حقا بالذي أنت قاصد فتمزي بعز الدائم ومزارتي فقل منادي اكد لي ما أريده فأنت ملازي في الورى ووسيلتي فأنت ملازي في الورى ووسيلتي. wọ́n sọ pé ya gawusu la gawa si. sewu sẹ́dẹ̀ tí wọ́n kì í sewu bẹ́ẹ̀ ya gawusu la gawa si. ya gawusu la gawa si. kọ́ ọ má rí bí kakiri fura lọ àti wàrà kọ́ wá sí pé lè Fílàní. ya gawusu la gawa si. ntọ́jú wàrà lọ yóò fi hàn. ya gawusu la gawa si. ọba kiri kúrì ọ̀ wá rí bí kakiri lọ àtọ̀dọ̀ tápá. Jilani Mamuna. oní kẹ́líkẹ́lí. Allah Jilani Mamuna Jilani 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 Mamuna Jilani. Sunday tí. Ayakumullah. wọ́n ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé báwa bá wà ládùúgbò àwọn wàlíyé Ọlọ́run gbogbo tí wọ́n bá ń pè ọ́ sọ́ọ́lẹ̀. Ayakumullah. ààyè wọn ò kú wọn ààyè ni. Ayakumullah. tó kù lé wọn ti máa wù ọ báyìí. La khawfun alayhim. wọ́n ti máa wù àníyàn tó fi wala lẹ́kọ̀ọ́. hum yahzanuna. mọ̀yà lẹ́yìn ọmọ mo fẹ́ lè gba fàrà kékeré gba ńlá. Ayakumullah. ẹ fà sọ́lẹ̀ kí ni jẹ́ aṣọ máyáfì. níta àwọn wàlíyé Ọlọ́run níta ẹ̀gbá. Ayakumullah. sírù la àṣẹráàrí fí máa yùtá jù lẹ́yìn àbúrárù. Ayakumullah. ìta tá a gbá gbogbo àṣírí síbẹ̀ bọ́ ọ bá ló ń gbé funfun bọ̀ wọ́n gbà tí ẹ̀sẹ̀ gbẹ kan. Bisiri siri tọ́sí. àtọ́wá ní dúdú ẹ̀yin òun náà mẹ́lẹ́gbẹ́ kan wọ́n ní kí tiẹ̀ má gbà á mọ́ tí wọ́n sì máa gbá yàwó àgbà tiẹ̀ ń gbà kú gbàdá nù. Ayakumullah. ẹ̀jẹ̀ mọ́ sọ̀rọ̀ yìí náà. Ayakumullah. Bisiri siri tọ́sí sili amahi. Bikanzi kalimaka fi bil habahi. بأول البارز للوجود من عالم الغيب إلى الشهود. àǹdà kò séwu àwọn ẹni Ọlọ́run wọ́n dé nílùú Àgbàjì. Ayakumullah. níta òré nílé òré kan Àgbàjì kan ní. Ayakumullah. àwọn àṣírí tí ọba jẹ́ kí wọ́n mẹ́ àwọn ẹ̀ wá nàmànàmà báwo lọ bó ti tóbi tó tí ò ní bẹ̀rù kalẹ̀ fẹ́ni tí ó fanú rẹ̀. Yadakumullahu bin àwọn àṣírí náà nìyí ẹ̀wọ̀n mi ò tí ń bọ̀ wá. yamushuna lálẹ́ ààrẹ ní ẹ̀wọ̀n mi ò tí ń bọ̀ wá.
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. wọ́n máa yan bọ́gà tí máa yan ọ̀gá a máa yan níyan pé ẹ rò pé ìní kankan. Yakumullah. kí ló wọ́n mi fẹ́ kàn tí sẹ̀sẹ̀ máa ṣe wàhálà. àkàrà báwo lọ́rọ̀ ọ̀gá pé kó rí nǹkan tó rí báyìí kọ́ má gbà. Yamushuna ala al-ardi hauna. ọkọ ọlọ́run ló dá lójú bí wèrè bẹ́ẹ̀. Yamushuna ala al-ardi hauna. nígbà tí ò fojú rí bó bá ti fọkàn ró kó fẹ́ mu omi kómi wà ń kánú nísìnyí ọkàn náà hàn ní omi ó sì wá bá mẹ́ta. Allah. Ayakumullah. kí o gbé yín o máa gbọ́ mo fi kí bàbá wa lé òre ni. Allakumullah. ẹ lè fi kíní kan kí àwọn alùsírì àti kẹ́ ẹ̀ hàn wọn la. Bisirri sirri tamusi bil hamai bikanzi kalimakafi bil habai biawali barizi lil wujudi min alamil ghaibi ila shuhudi bima tawafi ilmi kalimazuni wama hawawil kaunu min makinuni bila arshi wal farshi wa bil aflaki bila alamil asna wa bil amlaki bisirri jam'i bil fanai wasawi wal mawi wa bil bakai bilukitatil lairatil mushira liwadatil masairil kathira bila hashimi yil mustafa tiami wa alihi wa sabil kirami bil gausi wal mabubi abdillahi jibrili ana min zilaya wal jai anibuna abbasi rafi al kadiri wallahi fi turjana dhikri bi shaykh abdul qodiri alijiyali lẹ́bi làwùrù ti bàtún tá a ló wà lágùlérò ya ilahi fàáfù wa ni. ya ilahi fàáfù wa ni. ya ilahi fàáfù wa ni. Rabbi ilé. ń gbọ́ orí bẹ́ẹ̀. Ayakumullah. mo fi gbogbo eléyìí mo fi ṣe é lómi fún gbogbo àwọn wàlíyé ọlọ́run tí ń bẹ ní gbogbo tẹ ẹgbẹ́ yẹn yẹn tá ń jẹ lùbáríkà wọn kọ́ máa yín ló dé wá bá yín kì í ṣe nìkan tí èsè pàṣírí yín ní bẹ lára ẹ̀. Sabutu nafusi lamu ajidili solihan illa rojai rahmatan rahmani illa rojai rahmatan rahmani. ọgbọ̀nrín gbogbo kíkí náà sọ́dọ̀ sultan awliya ìsẹ́ríkì gíga tó ṣe pé gbogbo ń tọ́ bá fẹ́ láyé ọkọ̀ọ̀kọ̀ ro kan rẹ̀ náà yakulu raji rahmatal ghafuri. Yakulu raji rahmatal ghafuri. Al-Murtaji mansubatal ghafari. Al-Murtaji mansubatal ghafari. Al-Murtaji mansubatal ghafari. Mo kárí kíkí náà sábẹ́ àwọn wàlíyí ọlọ́run bàbá wa Sheikh al-madhkuru ismuhu bi kulli al-ihtirami wat-tafaduli. Maulana sirrul akbari. Ayakumullah. Kabul azakari. Ayakumullah. Kabatul azakari. Ayakumullah. Kiblatul ushaki. Ayakumullah. Maulana Sheikh Muhammad Raji. Rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala. Ẹni tó bá mọ̀ pé alẹ́ falùbáríkà wà béèrè gan wájú ọlọ́run kó tẹ́wọ́ rẹ̀ kó wọlé bàbá náà wájú ọlọ́run kákékulu wallahu mẹ́ta mẹ́ta bá a ti pọ̀ tó yìí kẹ́yìn èèyàn máa dùn láti jọ wọn ti lọ yìí ẹ̀ ṣàìmọ̀ pé àní òun pẹ̀lú ọlọ́run ọ̀dàrú ẹ̀ ṣàìmọ̀ pé kọ̀gbọ́mọ ọlọ́mọ ń kókó tó kú láyé ẹ̀ ṣàìmọ̀ pé taraktul ayata lil ayati. Allah. wọn àwọn lókùndé mo wo bí tí bàbá ti ń kéèyàn ó jòkó lẹ̀ ibẹ̀ wọn kò gbádùn kátó ní kí wọ́n tó wá di rẹ̀ ní lókù. Allah. tí ẹsẹ̀ pẹ́ nìkan ló dì wọ́n. Allah. ọlọ́run ha sábùtú nẹ́fṣí. lam ajidili ìjọba pẹ̀lú ìlọrin sọ̀rọ̀. wọ́n tún wá kẹ́kọ̀ọ́ wọ́n dira wọn ẹnu bí tó bá wà kú wọn mà wá mi. yẹkulu hihi àwọn yẹkulu haha wọ́n máa pe ọlọ́run lálẹ́fù tẹ̀fúrídì wọ́n máa pe ọlọ́run lákàbàsílà wọ́n máa pe ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan. ẹ̀yin fi wọ́n rí báyìí mọ́tò mélòó wọ́n gun láyé báwa ti ń gùn yìí. tóòtù wá rí pàdé. ọlọ́run musa lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ dáadáa. Àmín. bàbá mi tó délé lókun.
la ilaha illallah wọ́n gbúrò igbe nǹkan ṣe ọmọ àbá. la ilaha illallah wọ́n ní ha akrama wọ́n ní ọlọ́run o wọ́n mú ọmọ àbá mi. La ilaha. wọ́n mú ọmọ àbá mi. túlẹ̀ náà ni. la ilaha illallah kí ni ká wọ́n wá wí. la ilaha illallah la ilaha illallah la ilaha. nísìnyí àbá àwọn mi ń gbọ́dọ̀jú ọmọ sì ń gbọ́dọ̀jú àwọn táwọn ń dẹ̀. ẹ sì kí mo sí ọlọ́run. Allahu Akbar. lálẹ́ ẹjọ́ náà ni ọmọ tí wọ́n ní wọ́n mú wọ́n ti ní ọmọ lọ gbà lálẹ́ ẹjọ́ náà ló dé. Allah. ẹ sì gbé títóbi fọlọ́run. Sabutu nafusi lamu ajiri soliha. irú wọn gbọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fara pamọ́ tó tún kù. tó ìpọ́nlọ́run retí kí wọ́n béèrè wọ́n bá fẹ́ máa fún géètì tó fẹ́ gùn wọ́n lágbára àti rà. àwọn ń gbé pangolo káàkiri wọn ń dùn mọ́ wa. kí ni pangolo tó ìpọ́n wọn bá hu kọ́ nísì. ọ nǹkan kan tó fi ṣe ó sì ní débi tó fẹ́ dé wa. Allah. àbábọ̀ ọ̀rẹ́ ọ̀bá lè tẹ̀ tó tí ra ò lè pé pangolo. ẹ sì gbé títóbi fọlọ́run wọn. ṣé kú. bó o ti rà ó lè pé gbọ́ngàn. jùúlẹ̀ kìí ṣe náà ló mú dání. iná gan bó bá jẹ́ náà ni wọn ò ní sọ fún kó tó jù ú lẹ̀. ọmọ tá a fi wí fún gbogbo ẹni tí sẹ̀sẹ̀ wá ń sọ mọ́tò ti gáyà kẹ́sẹ̀ gáyà nítorí mọ́tò lọ́nbẹ̀ kí wọ́n fẹ́ dọ́ náà ni wọ́n rí yìí ní àlágbọ́ yìí ọmọ àfa mi wọ́n sì jẹra wọn lókun kò sì tó ṣẹ́jú márùn wọ́n sì tu oúntọ̀ òun lẹ̀ sẹ́mi ilé ṣe bẹ́ẹ̀. Sabutu nafsi lamu ajiri soliha. kí gbogbo wa ká jòkó lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì kúrò ọlọ́ mẹ́tẹ̀mẹ́tẹ̀ pẹ̀lú bisimilah. Bismillahirrahmanirrahim. Kul huwallahu ahadun. Allahus samadu. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Kul huwallahu ahadun. Allahus samadu. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Kul huwallahu ahadun. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Tahiyatu lillah. Azakiyatu lillah. At-tayyibatu salawatu lillah. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salihin. mo wá fi ti bàbá náà mo fi tọrọ kẹ́ fún gbogbo ẹ̀yin ya dáadáa. nígbà tí a fẹ́ wá bí Mauludi àwọn àjàgbá kan táwọn ẹni ọlọ́run yìí fẹ́ kù àwọn aṣẹ àràdí wa àlífà wa ní kí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá níjọ́ méje lẹ́ fi ń rọ̀ nǹkan náà lẹ́ bẹ́ẹ̀ sì ti rọ̀ lẹ́ ní ṣe dédé ara àwọn ará ti bí ẹ̀ sì gbé tó tóbi fọ́lọ́ mọ́ Allah. ọlọ́run wá dé wọn lẹ́kùn ó sì dé wọn lẹ́nu èmi rò pé wọ́n nìkan ni wọ́n máa fokùn dé àtẹsẹ̀ ni àṣẹ wọ́n tún máa dé tẹnu ẹ̀ sì gbé tó tóbi fọ́lọ́ mọ́ wọ́n wá ní gbogbo nǹkan tó o bá fẹ́ ni kò sọ lọ́wọ́ rẹ ní ìdájọ́ wa mo wá sọ ní tí mo fẹ́ pé ní tí mo fẹ́ nìyí wọ́n láwọn sì gbà bẹ́ẹ̀ ọyá wa tọrọ fáwọn náà bọ́lọ̀ tí ní kọ́rọ̀ rí orí ìkítà wa náà ò rí bẹ́ẹ̀ Allahu bá a rò pé akbar. yóò bí erin kọ̀ wá bẹ́ẹ̀ lì rí mọ́ kò tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ lì rí a sì ní kí wọ́n máa mú ọmọ oṣù wọn kalẹ̀ àfẹ́ mọ́ àtẹ̀mú dání bímá lí wọ́n má àtàní Allahu khairun mimma atakum àti táwọn bàbá àlẹ́ mi fi kalẹ̀ tó jẹ ọlọ́run wa lóhùn gbà á kí lèyàn lè fi ṣe rí bẹ́ẹ̀ ìyá ọba fẹ́ràn rẹ̀ ọlọ́run fẹ́ràn tó kù Allahu akbar. gbogbo tó wà lè ní bẹ́ẹ̀ bá lẹ̀ kọ́ tiẹ̀ ọlọ́run kọ́ ànábì ó sì kọ́ torí inú tọ́lọ́ ọlọ́run ẹ̀ ṣe ẹ̀sán bàbàrà àtọ́rẹ̀ ń ta bàbàrà kò pé lọ́kùnrin ẹ̀yìn náà ló pè é níbi ọlọ́run pàtàkì yín dé alakhalifa ẹ̀ sì bá ń kíbò sí ọlọ́run Allah. ọlọ́run mọ̀ pé tí ó dùn mọ́kùnrin yányá pátá nípa pé nǹkan ní ká fóbìnrin tó gidi Ayakumullah. ọmọ yìí hàn láyé yìí hàn Hurun makisuratun bil khiyami. sọ tó fẹ́ dá mùsíbà alẹ́ ni ẹ̀ sì gbé títóbi fọlọ́ mọ́ Allah. bá jẹ́ bá Ayakumullah. tó kẹ́lẹ́ kẹ́sì. Hurun makisuratun bil khiyami. ẹwọ kankan náà ń kú bàbá wọn rẹ kì í ṣe pé kóòmù lọ́jọ́ sírètì bẹ́ẹ̀ àwọn èékánná tó ju kóòmù lọ ni wọ́n fi ń fà. Hurun makisuratun
filikiya lahabatini gadatu wa nanatu. So tó fẹ́ dàn kálẹ̀ ntẹ̀ gbani. Tugini wa filitiri shafi haburu dona. Alahau anta shibihi wadinihi tanifu hata tarahu kodisoba. Mẹ́yà bá lóun òfin ti ń ṣe má kò sì ní gbádùn nulẹ̀. Bí ọba sì gbádùn nulẹ̀ kò gbádùn ayé nu. Kò sì ní bọ́lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ayakumullah. Kí la wá fún yín tẹ́ ẹ fi fẹ́ràn wa bá bí ìbá ipá fa Sàlátì lẹ fẹ́ràn lára wa. Rahimahullahu ta'ala. Mo ti wá dé náà lánàá làfáà ní báyìí báyìí ìmọ̀ pé bíbí yìí ó ti rí ni. Nígbà àfáà ń wí lérí fóònù mo rò pé wọ́n fi ń kun ni. Àwọn alásàlátì ojoojúmọ́ wọ́n súnmọ́ gọ́rùn-ún. Wọ́n wò pé Ìlọrin fẹ́ràn inú dùn púpọ̀. Ọkàn ń wí bẹ́ẹ̀ yìí sì ń pé wọn ò lè tàn mí. Allahu akbar. Wọ́n bá gbé aṣọ ọmọ ní kí n kà wá pé akájòkó lẹ́ ń pa lọ. Àsọlọ ní kí alùbáríkà mi lè bá a pọ̀ ní. Allah. Bọ́ bá yíra rẹ̀ mọ́lẹ̀ ń lọ ní lásán tẹ́nìkan ò rí ọ tó sì lẹ́mìí pé mo ṣe ṣìyára gbogbo àwọn wàlíì Ọlọ́run gbogbo nǹkan pé. Allah. Wọ́n gbá lìkì ń bà wá nísìn wọ́n gbá bá àyà wá pa àwọn òsì gbéra rẹ̀ nǹkan kan ọ̀yà kí gbogbo nǹkan yókù máa kú. Allah. Aláwa dúpẹ́ ni. Àdúrà tẹ̀ ṣe Ọlọ́run gbà. Alhamdulillah. Èyí tẹ́yìn náà wá ń fẹ́ lérí ọmọ yín Ọlọ́run ó gbà. Àmín. Ẹni ọba sàmì dáadáa ní tiẹ̀ ọkọ̀ kan gbàdúrà. Àmín. Alibarika ọlá bàbá wa Sheikh Muhammadu Raji. ọlá bàbá Sheikh Muhammadu Raji. Ẹ̀yin ọ̀ pàtàkì kìíní kan máa fọ lọ́hùn. ẹ̀yin ò gbọ́dọ̀ kíní kan máa fọ́ lọ́hùn. Gbogbo tí pàtàkì èèyàn láyé ní ọmọ pàtàkì ọmọ yín. gbogbo tí pàtàkì èèyàn láyé ní ọmọ pàtàkì àwọn ọmọ yín. Ọlá àfa Sàlátì wájú Ọlọ́run. Sàlátì wájú Ọlọ́run. Ọlá gbogbo àwọn wàlíì Ọlọ́run. Ọlọ́run ọlá gbogbo àwọn àgbàlagbà tó wà ń jókòó lẹ̀ yìí. àgbàlagbà tó wọ́n kálẹ̀. Tó ṣe pé àlùbáríkà wa la fi ń sẹ́sọ. tó jẹ́ pé àlùbáríkà wọn là fi sẹ́sọ. Ẹ wo bí wọ́n ti jókòó. wọ́n ti jọ̀gọ́. Wọ́n wá pọ̀ bẹ́ẹ̀. wọ́n gbọ́ bẹ́ẹ̀. Tí wọ́n ò ní pera wọn ní gangan. wọn ò ní pẹ́ra wọn kankan wọ́n sàkọlù wọn. Gbogbo ibi tí wọ́n bá sì fẹ́ dé ni wọ́n yọ síbẹ̀. gbogbo ibi tó bá fẹ́ dé ni wọ́n yọ síbẹ̀. Mọ́tò ti kọ́lẹ̀ bá wa. mọ́tò ti kọ́ lè bá wa. Àṣírí tí wọ́n fi ń yọ síbẹ̀ ẹ dákun ẹ ṣàánú wa. àṣírí tí wọ́n fi yọ síbẹ̀ gbogbo ibi tó bá fẹ́ dé ẹlẹ́kọ̀ọ́ ṣàánú wa. Àwa náà ti mọ̀ pé a ti sọ̀rẹ́ńdà. a ti sọ̀rẹ́ńdà. Ọmọ yín là á ṣe. ọmọ yín là á ṣe. Àdúrà yín ló sì gbà lérí wa. àdúrà yín ló gbà débi tó gbà dé yìí. Ẹ̀yin náà là ń tà lọ. ẹ̀yin náà là ń tà. Ẹ̀yin là ń tà lẹ́kọ̀ọ́. ẹ̀yin là ń tà lẹ́kọ̀ọ́. Aláwọn bàbá tá a fẹjọ́ yín sùn mọ́. aláwọn bàbá tá a fẹjọ́ yín sùn ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹlẹ́jọ́ kò lè jẹ́ fà. ẹjọ́ kó jẹ́ ẹgbẹ́ jẹ́. Ìsàhúgà gangan yà sàǹgbìn à. Tọ́ yàwù sọ̀rọ̀ sí nǹkan yá. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ bá lómi tiwa ò ní hó. bẹ́ẹ̀ bá lómi tí wọ́n ò ní ó. Àwọn bàbá yóò ní jẹ́ tiẹ̀ lọ́wọ́rọ́ o. bàbá yóò ní jẹ́ kí tiẹ̀ lọ́wọ́. Gbogbo àwa tá a mọ̀ pé bàbá wa Rájí tó tà wájú Ọlọ́run. bàbá mọ̀ pé bàbá Rájí tó ń tà níwájú Ọlọ́run. Àfà Sàlátì tó ń tà wájú Ọlọ́run. bàbá Sàlátì tó ń tà níwájú Ọlọ́run. Gbogbo àwọn wàlíì Ọlọ́run ní tẹ̀ ẹ̀gbá yìí wọ́n tó tà níwájú Ọlọ́run. àwọn wòlíì Ọlọ́run tó ń tà níwájú Ọlọ́run. Wọ́lá bàbá ń tẹ̀ ẹ̀gbá. wọ́lá àbá ń tẹ̀ ẹ̀gbá. Wọ́lá bàbá ní pàkátà. wọ́lá àbá ń pẹ̀kẹ́tà. Wọ́lá bàbá lágbàjì. wọ́lá àbá lágbàjì. Wọ́lá àwọn bàbá wọ́lá àwọn bàbá bàbá. táwọn máa fọwọ́ kọ́ wọn gbà nǹkan wájú Ọlọ́run. Táwọn nǹkan ní kò rí bẹ́ẹ̀. táwọn nǹkan ní orí bẹ́ẹ̀. Ta ni ẹ lè jókòó lẹ̀ jẹ́. ta ni ẹ lọ jókòó lẹ̀ jẹ́. Gbogbo àdìsí wọn. gbogbo àdìsí wọn. Ọlọ́run ti ní kójú owó tó ní mọ́sárì ta lọ yìí. ojú bàbá Amiru Jaish ti tó mọ́sárì. Tí wọ́n máa tẹ́lẹ̀ ìbídí ànábì ọ̀sẹ̀. bídí ànábì ọ̀sẹ̀. Débi pé ìtọ́ ẹnu ànábì ọ̀lọ́ lásán. ìtọ́ ẹnu ànábì ọ̀lọ́ lásán. Allahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Bá ànábì bọ́ sọ̀kọ̀. Mani khalifa huwa wa mani amami laqad waladatihu aminatun nasifa wa ma khatuna bi qudratihi ta'ala wa ma khatuna bi qudratihi ta'ala. Débi pé bá ànábì bá dégò. Ibi kan ro ànábì wá pe àwọn tí wọ́n máa fa ẹ̀jẹ̀ wọ́n wá fa kíkì ẹ̀jẹ̀ jáde. Àwọn tí wọ́n sì pin tí wọ́n máa sọ sẹ́nu bí à ń sọ dọ̀m̀bọ̀rọ̀ sẹ́nu. Allah. Ànábì ó sì kọ̀ fún wọn. Wọ́n máa sọ sẹ́nu báyìí. Hadisi tó gbé gbogbo ẹ̀yẹ́ yẹn. Allahu akbar. Ó di inú Ramadana. Mashallah. Ìpè àgbọ̀dọ̀ gbọ́ kíní kan pẹ́kẹ́ mọ́. àgbọ̀dọ̀ gbọ́ kíní kan pẹ́kẹ́ mọ́. Ìpè kò sí pé káfọ́ láwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. bá fẹ́ wí bẹ́ẹ̀ ẹ kọrí sí Port Harcourt. Kódà débi pé irú ànábì bọ́ bá fa àwọn tí wọ́n máa gbà lágbàtúgbà tádìsí sọ̀híù. N táwọn baba aláwa fi lélẹ̀ ni ẹ kọjá bíi ti iṣẹ́ táwọn baba aláwa yín bá ṣe gàmbàrí tí ó joyè yóò dé sábó. yóò dé sábó ẹ lọ fi dáhùn Boko Haram wà. Ẹ tọ̀tọ̀ bá dà ẹ
ẹja tẹ́wọ́ ẹja tẹ́wọ́ wọlá gbogbo àwọn tá a wí wọlá gbogbo àwọn tá a wí bẹ́ẹ̀ ni ara tíra náà wà òkìtì ẹrù mẹ́fà ni tíra náà ń bẹ wàláhì $3,000 mo fi rà. bó bá fẹ́ ka tíra máa bọ̀ amọ̀tẹ́bà lábìrì ń bẹ. nǹkan bíi 600 and something thousand ni. bó bá lè rẹ kẹrin táwọn àgbàlagbà. mo wá ní gbẹgbẹ díẹ̀ lẹ́yìn yá yìí. díẹ̀. nínú díẹ̀ náà nù. nínú díẹ̀ náà nù. àpò wa bẹ́yìn ìyá wa dúpẹ́. àtọwọ́ la fi máa dùn ọbẹ̀. àtọwọ́ òun la fi máa dùn ọbẹ̀ ó dínú Ramadan. kéèyàn wa ni alibarika bí ìbá yẹn bá alibarika ọ̀la àwọ̀ àrírun ni. bí o bá sẹ́ alibarika ọ̀la àwọ̀ ànírírun. eégún kan òru rí ni. eégún kan òru rí. ẹ sì gbé tuntun bí fọlọ́. nígbà tí mo ní mo fẹ́ débi rábìá tó àdàwí tí mo fi ẹ̀yìn ya wa wé wọ́n bá lé nìkan wọ́n èsì lẹ́kùn bẹ̀fẹ́ nìkan máa ní ọlọ́run wọlá bàbá nípa kátà wọlá bàbá záwí ládàngbá wọlá sẹ́wà álímì wọlá bàbá lágbàjì mo wá ka gbogbo àwọn wàlíyà ọlọ́run wọlá bẹ̀ẹ́ gọ́rẹ̀ wọlá kòkèw bèrè mẹ tó ń gàdà tú gbogbo wa bẹ́ẹ̀ sẹ́wù táàkùtì mo wá fi wọ́n ṣe tàwásùlù àwọn bàbá wa ń gbọ́dọ̀ fún mo wá fi sẹ́wù sàláàtì mo fi dọ́bà rẹ̀ mo wá ṣe tí wọ́n ní ká máa ṣe wọ́n ní tó bá yẹ pé bó ti pa nẹ́bì ni àtàwọn tá a wí jẹ́ wọ́n sílẹ̀kùn rábì àtù fún mi asọ́lọ́hún ti gbà á ẹni tí wọ́n jẹ́ purọ́ kó purọ́ lójú ẹni tí ọjà ẹni tó tẹ̀lé mi lọ ti dé ń gbọ́dọ̀ fún Ibrahim gbọ́dọ̀ fún ni mo ní wọ́n sílẹ̀kùn àwa kú òní masalasi Ṣáfì yìí ńbẹ náà wọ́n sin sí wọ́n sì dé bẹ́ẹ̀ masalasi Ṣáfì yìí ni sàárè rẹ̀ wà àwa ṣe táwa sólù tán àwa jáde lọ́mí obìnrin kan bá dé nasa turid yá mo ní fọ inni uridu aina makbara Rabi'ata Adawi. ìtumọ̀ obìnrin ń yọjú sáwọn bàbá wa ó ní kí lè ń fẹ́ bàbá làwọn ń sọ pé ní táwọn ń fẹ́ ni pé àwọn fẹ́ rí ibi tí wọ́n ṣe Rabi'atu Adawi sí gẹ́gẹ́ bí sàárè rẹ̀ ni mo fẹ́ dé. ó ní ẹjẹ tẹ̀tí wọn náà nù náà tẹ̀sírùk. ó ní òun ló bí ìyá mi ó ní sì ràn án lọ́wọ́ ní wọ́n níbẹ̀. dọ́mọ òun ni ọlá àti ìrètí yìí ó ní àwọn tẹ̀ fi ránṣẹ́ ti dọ́dọ̀ wa. ó ti dọ́dọ̀ wa àwọn gẹ̀rẹ́ gílù tẹ̀ jù ó ti kọ́ wa lọ́rùn. ẹ ní àwọn ẹni Ọlọ́run. àwọn ẹni Ọlọ́run. njọ labakara takara náà ń bí ma. àwọn tí wọ́n wá tẹ̀lé mi wá ń pé ṣé ẹni yìí sì máa ń tó ó kéré sọ́jú eré tí wọ́n mọ ẹ̀yìn náà máa ti ń jáde lẹ́nu ẹni. làwa débẹ̀ ó sì mú àwa aríṣiríṣi ṣáríwò Rabi'atu Adawi wọ́n lẹ́nu yìí má bẹ̀ ni wọ́n wò wọ́n báyìí. Allahu akbar. àwọn débẹ̀ ẹ lè wo Facebook kálukú yín ẹ bá ń bẹ̀ ẹ sáàsì Sheikh Yahaya Solaty ẹ kọ́kọ́ bá Babul Ahadar green ni ẹkùn nírin báyìí níbi tí kálukú tí máa yọjú wò nù wọn bá dúró kó sì ní lọ́mọ ìbádùn kílẹ̀ fẹ́ yìí sì sọ síta ó àlífà ní ṣe Rabi'atu Adawi gan lọ́dọ̀ mi èké mo ní mo fẹ́ jẹ́ wọ́n sílẹ̀kùn yìí ni lọ́lọ́hún bọ̀ lọ́ba lè pè ìyá náà ìpè sí bo ojú báyìí àṣẹ wíńdò Ọlọ́run tá à ń pa dé báyìí àṣẹ kò já máa ìpè nǹkan lójú ó ti sara débi pépéǹpéjú yẹn ọ̀ká kò má ó ti sẹ́lẹ̀ táwọn ò tún fi gbọdọ̀ fi rí ní tí ọ̀dà mọ́ ìwọ̀n sí báyìí wọ́n ní masa tó rí rí ya Sheikh mo ní uridu ante fuk adìlẹ̀bà ọba ọmọ kọ́kọ́rọ́ lápò ọba sí ẹ sì kíbò sí Ọlọ́run Allah mo bá wọlé ẹgbẹ́ tẹ́ ti wọlé ní kòtò tí wọ́n wá gbẹ́ bí wọ́n bá ju òpó ná mẹ́ta sí yóò mú tán àṣẹ́sàárẹ̀ kan ní tún mẹ́mẹ́ ebi pé bá ní tìrẹ ọba da kó tó wú ẹgbẹ́ bẹ̀ ńbẹ̀ wọ́n kọ́kọ́ fọ́ sí o ṣeun كوبا جديدا النور يشرق فيها
سدي بنهم الخير نباليها حبا جديدا آمين. ìwọ̀n wo lọ́ọ̀kan lẹ́kùn míì tún bẹ́ẹ̀ mọ wá dìrọ̀ mọ́ lẹ́kùn ìwọ̀n wo gíláàsì ibi tí wọ́n sin sí òun ní sínú ní mèsìrí ní bẹ́lẹ́ pa báyìí ẹ̀yin tíṣà Abdulkadir fẹ́ jọ ni torí Rabiatu Adawi ṣáájú ṣé wọ́n Abdulkadir kì í sọgọ́rùn ọdún méjì. ìwọ̀n sunkún ntí sì ń bẹ lẹ́mìí mi pé bọ́ ọlọ́run bọ́ ọba níhìn èèpé yìnyín kí ló gbàdúrà mi láàbọ̀ sí àní mo fẹ́ dédọ̀ rẹ̀ gan torí ń wo alukurani lọ́ọ̀kan yìí sì ń wo tẹ̀sùbá rẹ̀ yìí sì sọ́ síta obìnrin òun bá tún kúrò lẹ́gbẹ̀ẹ́ mi lọ́ba tún lè òkè lọ́ba tún lè mú kọ́kọ́rọ́ mi wá lọ́ba wá sí mọ̀ wá ẹ̀ sì gbé tuntun mi fọlọ́ ìwọ̀n wo bí gíláàsì náà wọ́n pe ya Rabiatu Adawi ya Waliyatullah ìwọ́n kì í láwọn òkì bíi tí wọ́n kì í bóyá náà ló tún tá sí èrè obìnrin ló bá tún gúnkè ló tún lọ ọ wá lè mú bí gíláàsì tí wọ́n sin sí gan lọ wá sí mo wá wọnú gíláàsì wọn gan báyìí mo ní àṣẹ ọgbà fún bàbá ń pàkátà àṣẹ ọgbà fún bàbá lọ́dà ń gbá Allah àṣẹ ọgbà fún sẹ́wọ̀n alibi radiyallahu ta'ala àṣẹ ọgbà fún bàbá ń tẹ̀ gbáyà yìí radiyallahu ta'ala anhu. mo wá rí ibi tó kẹ́ alukurani de tẹ́ẹ̀mí fi bọ́ Allah tẹ̀sùbá àti sinfa wọ́n fi dá báyìí ni Allah wallahi ta'ala níbẹ̀ nìkan náà ládé gbogbo bíi yòókù téèyàn máa ń ṣe wàhálà bíi pé fúnra Rabiatu ní kílíà rẹ̀ gbẹ̀yìn ìyá wa tí òun náà ló dé ara yín tẹ́yìn náà tún fi kílíà gbogbo ń tẹ́ kílíà yìí. Allah ọlọ́wọ́n wọlé Ànábì wa Muhammad. ọlọ́wọ́n ní Muhammad. ẹni tó bá ní àtẹ́lẹwọ́ rẹ̀ kó tẹ̀. ẹni tó bá ní àtẹ́lẹwọ́ rẹ̀ kó tẹ̀. kásámádà níyà burúkú. kásámádà níyà burúkú. wọlá gbogbo àwọn ẹni tá a dákọ̀ yìí ní wàlíyé Ọlọ́run tá ń jẹ́ àlùbáríkà wọn. wọlá gbogbo àwọn tá a dákọ̀ yìí ní wàlíyé Ọlọ́run tá ń jẹ́ àlùbáríkà wọn. masa gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa. gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa. nta nfẹ́ láyà tẹ̀lkìyàmọ̀ mọ́sá ṣe fún wa. nta nfẹ́ láyà tẹ̀lkìyàmọ̀ ọlọ́mọsá ṣe fún wa. nta nfẹ́ láyà tẹ̀lkìyàmọ̀ ọlọ́mọjọ tọ́ sí wa. nta nfẹ́ láyà tẹ̀lkìyàmọ̀ ọlọ́mọjọ tọ́ sí wa. èyí tí ó dùn máa ń yà wá ni pé gbogbo ń tó tara yín jáde. èyí tí ó dùn máa ń yà wá ni pé gbogbo ń tó tara yín jáde. àlífà ní gbogbo àṣùbà ayé bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí bẹ́ẹ̀ lẹ̀ máa wá gbogbo ojoojúmọ́. gbogbo àṣùbà ayé bẹ́ẹ̀ ti máa wá náà ní. gbogbo ohun tí ga láyé kọ́ máa rẹra rẹ̀ ńlẹ̀ wájú ọmọ yín báyìí. gbogbo tí máa ga láyé lókè kọ́ máa rẹra rẹ̀ ńlẹ̀ wájú àwọn ọmọ yín. ẹni tábì rẹ̀ bá wá ga jù òun lọ lọ́wọ́ tètè kọ́kọ́ gbàdúrà rẹ̀. a ṣe àmínà ní adadu wahabu. a ṣe àmínà ní adadu wahabu. 14. mẹ́rìnlá. 14 péré. mẹ́rìnlá làmí tá a ṣe. kọ́ wa sàmì tọmọtọ àrọmọdọ́mọ bóun rẹ̀ bá ti wá lò kẹsí lọ lọ́wọ́ gbàdúrà rẹ̀ náà. àmín 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 àmín. ogun mẹ́ta. mẹ́ta yìí. mẹ́ta yìí. àárọ̀ ọ̀sán alẹ́ nù. àárọ̀ ọ̀sán alẹ́ nù ni. ẹyọ kanu mẹ́ta yìí. ẹyọ kanu mẹ́ta yìí. bóun rẹ̀ bá ṣe gùn sí. bóun rẹ̀ bá ti gùn sí. ni ọ̀fà amínà. náà ni ọ̀fà amínà. lórí rẹ̀ náà ó fi gùn. orí rẹ̀ náà wá gùn. ọyọ́ ta kọ́kọ́ ẹ̀dàkùn asitulillah Allahu akbar okùn méjì. okùn méjì. ẹwà àwọn ọkùnrin táwọn obìnrin náà ló tún gbẹ lógún o. òun àwọn obìnrin náà ló tún bọ̀ táwọn ọkùnrin mọ́lẹ̀. mọ́ta yín ló lobónú. méjì tó kù yìí. méjì ló kù yìí. ẹja púrúfù pé ogun mẹ́sàn-án ní mẹ́lára wa. ẹja púrúfù pé ogun mẹ́sàn-án.
wá kú kan ọgẹ́gẹ́ fọba kan tí ọ̀kan fọba kan tí ọ̀kan fún gbogbo ń tọ́ dá tí ọ̀kan fún gbogbo tó dá tó yí pé gbogbo ń tọ́ dá dìde fún ni gbogbo tó dá dìde fún ni bí wọn náà bá fẹ́ jẹ́ kí gbogbo nǹkan máa dìde fọ́mà rẹ bọ́bá fẹ́ gbogbo yàtọ̀ sáwọn bàbá yìí ọmọ rẹ káwọn ní ọ́ọ́nì. Allahu akbar Allahu akbar kabira ọ̀ya ẹgbẹ́ koto sí àyè ẹgbẹ́ kòtò sí ẹ̀yìn kòtò tirẹ̀ ẹgbẹ́ sí ẹ̀yìn múrakùn má fi owó rẹ̀ rán yẹn o má fi owó rẹ má fi rẹ̀ yẹn bó bá fẹ́ kẹ́dùn àlẹ́ tètè gbà ọgbẹ́ kan lálẹ́ ọ̀la akẹ́pàdé bàbá àkókò sílẹ̀ máyà kí Ya ilahi fa'fu anni. Ya ilahi akẹ́pàdé bàbá àkókò sílẹ̀ máyà kí Ya ilahi fa'fu anni. Ya ilahi fa'fu anni. Rabbi inni qad alimtu lálẹ́ ọ̀la billadhi qad kana minni. من ذنوبي ومآسي إن نفسي كررتني فاعف عني عفوك اللهم عني خير شيء أتمنى وإذا لم ترضى عني خاب ظني في رجاء.